ẹ gbà bẹ́ẹ̀. ṣé dáa ìwé báyìí tó pọ̀lẹ̀ ó ti jọ ẹ jù ọjọ́ kan ní bá ṣe bẹ̀bẹ̀ ní bá gbé lọ sọ́dọ̀ máìndà o tí mo gbé débẹ̀ báyìí tí máa padà lọ gbọ́mọ mi lálẹ́ láwọn mi bá ní this African boy is so stubborn náà má bẹ̀rẹ̀ sí ní fi mú sọ̀rọ̀ mo ní ẹ kúkú ní bínú ni oorun nàìjà tó tútù ìlú òyìnbó ló parapọ̀ náà dì kan nú ẹ̀ bọ́mọ mi ṣe ń bẹ́ kiri ó lè sọ pé wàá sọ pé bí abẹ́ ọmọ ọdún mẹ́rin kan ní olùsọ pé ó ṣẹ̀pọ̀ ọmọ ọdún méjì ṣe ló máa bẹ́ kiri tó máa fò kiri fò but ṣé ká má parọ́ uncle Bulletin try wọ́n try gan ni bọ̀dá yẹn try tówó tí gbogbo nǹkan náà fi bá mi lò wọ́n try then Sátìràmọ́ náà Sátì try ní ọjọ́ kò mọ báyìí ìfà mi yìí bọ̀dá yẹn fún agbádá yìí mọ ìdágbádá bolẹ̀ rí pé ọ̀rẹ́ mi ló ṣe nǹkan wọ́n try o. tó dẹ̀ máa wo kò pè mí o. uncle Ramon ò pè ẹ́. Bulletin gan ló jẹ́ kí n mọ̀ kó wá and èmi kàn rò pé ó wá briefly ó dẹ̀ lọ ni. Irọ́ o wọ́n wá towó ni in fact níṣẹ́ lọ́nà pound sterling bí ẹni náà náírà àtàwọn àtọ̀nkù Bulletin wọ́n try in fact pẹ̀lú àwọn méjì yẹn nìkan mo lè máa torí tí wọ́n ti máa lọ sí London every day ọkàn mi balẹ̀ pé kò sí problem. báwo ni o ti ṣe ń wá báyìí níṣẹ́ ló ń ṣe bí ẹni wípé o ti bí àwọn ọmọ kan tó pọ̀ síbi kan o ti ṣe bí ẹni pé ẹ̀ṣẹ̀ bímọ rárá ọmọ yìí wò kó káràmásìkì rárá mo ní wọn jẹ́ kí n gbọ́ ọmọ wálé ò tí ẹ̀ mínú ò tí ẹ̀ ṣe o ti sọ pé wàá lọ wò àbíbá kan. kò yẹ ni o mọ̀ pé bí mo ṣe nífẹ̀ẹ́ àti rí ọmọ yẹn tó n bá fi bẹ́ẹ̀ máa react ni ìwọ kan wàá bẹ̀rẹ̀ sí í jowú torí ẹ̀ mo ṣe keep distance yẹn. Anyway ṣorí ilé tí mo wá yìí wíwá tí mo wá yìí this time around is going to be a girl obìnrin ló máa jẹ́ kí ni ṣé mo wáyé wá sí ẹ ni mi ò wáyé wá sí ẹ o gbogbo style yẹn pátápátá náà ti kọ́ mi bọ́n ṣe máa bí obìnrin máa fojú ẹ̀ hàn. tá à ń sọ bẹ́ẹ̀ fún ẹ ìwọ náà wàá dẹ̀ gbà wàá ríran wò. máa fojú ẹ̀ hàn máa bó. wàá dẹ̀ ìyá ẹlẹ́nu. pé kí ni it's going to be a girl this time o ti jẹ́ ń sìn nísìnyí báyìí obìnrin ni èmi kẹ̀ mi ìwáyé wá sí ẹ. cheers my dear. Thank you, love. Okay. ọ̀rọ̀ tó ń sọ yìí tó ń tẹnu mọ́ yìí kò yé mi dáadáa kò fi gbogbo ara yé ẹ àbí wọ́n fúnra rẹ ló mọ nǹkan tó ń ṣe ẹ dúró náà ṣé ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu ṣé wọ́n bá ẹ pèrò ẹ ní àbí fúnra rẹ ló ń dá èrò ara ẹ pa. irọ́ kò ń ṣe bíi àbí ṣé bó ló sọ wípé kí n máa lọ sílùú òyìnbó kí n lọ máa bímọ síbẹ̀ bí tí n bá dé ti bímọ o kí n jẹ́ káwọn ọmọ kàwé lọ́hùn pé at least wọ́n á di citizen torí future wọn ṣé o understand èmi náà dé lọ màá dé bímọ síbẹ̀ màá tún padà wálé màá tún lóyún mi màá tún lọ tí n bá dé sọ pé mi ò ṣe èyí yẹn náà lè máa sọ pé dáa kéèyàn máa gbọ́rọ̀ sọ̀kò èèyàn lẹ́nu kí wọ́n lè bẹni pé mo gbó lẹ́nu náà ni mo fẹ́ máa ṣe nǹkan tó máa tẹ́ lọ́rùn náà ni gbogbo èyí tí mo ṣe yìí. tí jamala dúdú òun wò bí ọ̀dẹ̀ torí fúnṣọ àwọn ọmọ dúró tó bá jẹ́ torí fúnṣọ àwọn ọmọ ni ò ní fi ìtòbí sáwọn sílẹ̀ kó wá sí bíbá kó ló wá ń gboyún ò ló ń bí sàn ṣé wò mọ́ pójú mẹ́wàá òjòjú ẹni I love my husband ìyẹn ló ṣì wà panadol ló lo ó lo panasharp wà lọ́ máa bímọ sí ọ̀hún wà lọ́ máa gbá àwẹ̀ ẹnìkan àwọn bẹ́ẹ̀ máa gbá home ṣé ọ̀rọ̀ ọkùnrin ni wọ́n gbé ọkàn lé ọkùnrin ló ń fọkàn tán báyọ̀ tiẹ̀ báyọ̀ àbí báyọ̀ gbogbo ayé mo sorry fún ọ. ìdí yẹn ló ṣì wà ìdí love wo by the time tó wọn máa disappoint ẹ ìwọ fúnra rẹ gan wa ọlọ́run ò ní jẹ́ kó tọwọ́ bọ ojú omi ò ní yọ ó jẹ́ tètè báyìí kó lọ change mind ẹ. irọ́ Bùsáyọ̀ má sọ yẹn
Báyọ̀ nílé mi ò lè ṣe bẹ́ẹ̀, ọkọ mi ò lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Gbogbo nǹkan tí mo ti ń gbọ́ lẹ́nu mi ò expect sí. Bùsáyọ̀, sórí ibi tó sọ̀rọ̀ ìdí àti ibi tó sọ dé ó ti yé mi. Màá tún ara mi ò ṣe ọ̀rẹ́ mi. Ilé àtọ̀nà tiẹ̀ náà ò ní dàrú. Àmì o. Ṣé mo dúpẹ́? Kí ló máa wá jẹ? Ṣé ìdókòwò kalẹ̀ jẹ́ ká rántí oúnjẹ? Mi lọ́lé mo ti pẹ́ o. Láìláì kò ń ṣe èyí tó wá sílé mi lé ní ìwà ní jẹun. Táyọ̀. Táyọ̀. Táyọ̀ jà. Òwe fún mi lọ́jà rẹ̀. Má jẹ́ kí bínú ipò ọ́. Ó dájú tí wàá lọ jókòó. Wàá lọ jókòó dé. Má bínú. Táyọ̀. Ṣé o rántí pé mo ṣe àlàyé ara mi fún ẹ láti bẹ̀rẹ̀? Mo ti jẹ́ kó mọ̀ yí pé mo ní ọmọ kan ní London tí mo dẹ̀ fẹ́ kó rí bí ọmọ ẹ̀. Táyọ̀. Mo ti jẹ́ kó mọ̀ yí pé òun láti lọ bímọ sí London nítorí ọmọ tó wà ń bẹ̀. Mo dẹ̀ fi yé ẹ pé fẹ́ra ẹ sípò ìyá ẹ̀. Ṣé o mọ̀ yí pé mo fi kún náà mo ní mi ìbá ti fẹ́ ìyàwó mi tí kì bá ṣe ọ̀rọ̀ plane crash tó ṣẹlẹ̀, you know. Reason gan ni ẹ tí mo fẹ́ kó lọ bímọ sọ́hun so that wàá lè take care ọmọ tó wà lọ́hùn. Ọmọ yìí ọmọ ẹ náà ló rí bí ọmọ ẹ ni. Ẹ wò, mi ò dispute pé bóyá lọ́mọ ní London àbí America or wherever. Nǹkan tí mo sọ fún yín ni pé first born mi lélẹ́yìí, àkọ́bí mi. Ẹ jẹ́ kí mi náà bí sí bíbá káwọn ẹbí mi kí wọ́n péjọ kán wá kí mi kúrò ọmọ. Ṣé nǹkan tó ń sọ fún mi sìn ni pé ọmọ tó wà lọ́hùn yẹn kò kàn ẹ́ àbí? Dear, don't misquote me. Mi ò sọ bẹ́ẹ̀. Nǹkan tí mo sọ ni pé àkọ́bí èèyàn kan nìyẹn. First born tèmi náà lélẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn kémi náà kó ewu ọmọ. Ẹ má bínú jà léwu. Wọ́n múra lọ́wọ́ ni ò ní pẹ́ jáde. Ọmọ wọn náà máa ń múra obìnrin. Wọ́n tọ́jú okùn mú kẹnu. Àlejò ẹ ṣáà rí kan náà àwọn àná yín. Màá tiẹ̀ dúpẹ́. Ok, mo ti gbọ́ jọ torí Ọlọ́run kò ní padà. Jọ mú lálejò torí Ọlọ́run kò ṣe bá mi káwọn ọmọ ẹ̀ ṣe. Àná mi ẹjọ́ ẹ má bí. Ẹ ǹlẹ́ mà. Ọkọ Báyọ̀. Yes, ma. Ẹ jókòó. Ẹ ṣé ma. Àǹtí mi, àwọn ọkọ mi nìyí o, àǹtí mi tí mo sọ ni. Ẹ ǹlẹ́ mà. Ẹ ṣé káàbọ̀. Gbogbo ohun tí a ti ẹ̀ ń palẹ̀ mọ́ ni pé ká tún mọ àwọn parents wa. Mo dúpẹ́ mo tiẹ̀ ti mọ ẹ̀yin lẹ́yìn náà. So ti àwọn parents wa ló dé kú àbí. Lákọ̀ọ́kọ́ náà